àwọn ibi tí wọ́n ti máa ń kó ẹrú ilẹ̀ Yorùbá. Gbogbo ẹrú tí wọ́n bá kó ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Empire ní ayé àtijọ́, wọ́n máa ń kó wọn wá sí Badagry nítorí pé Badagry ni ó súnmọ́ omi. Àwọn ibi tí wọ́n ti máa ń rí ẹrú ni àwọn agbègbè bíi Ọ̀yọ́, Ìṣẹ́yìn, Ògbómọ̀ṣọ́, Òṣogùn, Abẹ́òkúta, Ìlaró, Ọ̀fà. Àwọn ibi tí wọ́n ti máa ń lọ kó ẹrú nìyẹn wá sí agbègbè Badagry. Ilé tí a wà yìí ni wọ́n ń pè ní Mobi Slave Relics Museum. Lẹ́ẹ̀kan sí, ibi tí a wà yìí ni wọ́n ń pè ní Mobi Slave Relics Museum. Ní ayé àtijọ́, nígbà tí wọ́n ń ṣe òwò ẹrú ní Áfíríkà, àwọn chain tí wọ́n fi kó àwọn baba ńlá wa ní ẹrú ní ayé àtijọ́, àwọn chain yẹn ni ẹ̀ ń wò yìí. Gbogbo chain tí ẹ̀dẹ̀ ń wò ní bíbáyìí, chain yìí ti wà ní bíbáyìí nísìn, ó ti tó 500 years. Now, tẹ́ bá wo ẹ̀gbẹ́ mi ní bíbáyìí, ẹ rí i pé wọ́n sin ẹnìkan síbí. Orúkọ ẹni tí wọ́n sin sí bíbáyìí ni wọ́n ń pè ní Chief Sumbu Mobi. Arákùnrin náà kú ní October 16, 1893 ni bàbá tí wọ́n sin síbí yìí ni ó kú. Kí ni ipa bàbá yìí ní ìgbà tí wọ́n ń ṣòwò ẹrú ní Áfíríkà? Bàbá yìí ló fi òpin sí òwò ẹrú ní agbègbè Badagry níbí. Bàbá tó bí ẹni tí wọ́n sin síbí báyìí, ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó máa ń ra ẹrú tó dẹ̀ máa ń ta ẹrú fún àwọn òyìnbó aláwọ̀ funfun. Tí wọ́n bá ti dé sí ìlú Àgbádárìgì ní ọdún náà lọ́hùn, bàbá tó sin síbí báyìí tó jẹ́ ẹni tó máa ń rà tó máa ń tà, ó máa ń fún àwọn òyìnbó yẹn ní obì. Ó máa ń sọ fún wọn pé kán mú obì jẹ. Àwọn òyìnbó ò dẹ̀ gbọ́ ohun tó ń pè ní kí àwọn mú obì jẹ. Ó yẹ kó máa sọ fún wọn ní èdè Gẹ̀ẹ́sì pé take kola nut and eat. Ṣùgbọ́n nítorí àìlèkọ́ àìlèká títí ẹ̀, ó máa ń sọ fún wọn pé ẹ mú obì jẹ. So táwọn òyìnbó yẹn bá ti wá dé, àwọn ló wá yí orúkọ yẹn padà sí Mobi. So láti ìgbà yẹn, àwọn family yẹn wọ́n adopt Mobi as their family surname. Mobi tí wọ́n wá ń jẹ́ yẹn sí, Mobi yẹn ti wá di chieftaincy title. Oyè pàtàkì ni wọ́n ń pè ní Mobi Royal Family ní ìlú Àgbádárìgì níbí. Bàbá tí wọ́n sin síbí kò láìkì òwò tí bàbá ẹ̀ ń ṣe. Tí bàbá ẹ̀ bá ti ń ṣe òwò yẹn, inú máa ń bi gradually ìgbà tó dàgbà tí bàbá ẹ̀ kú. Ó wá wò pé kí lòun lè ṣe tóun lè fi òpin sí òwò ẹrú ní Badagry. Wọ́n ti load ọkọ̀ tí ó ń kó àwọn ẹrú lọ sí Portugal. Bàbá yìí lọ sí ibi tí wọ́n ń pè ní point of no return. Wọ́n ti fẹ́ máa ṣí ọkọ̀ yẹn, ti fẹ́ ṣí. Ó dẹ̀ lọ síbẹ̀, ó bá àwọn òyìnbó aláwọ̀ funfun jà. Gbogbo chain tí wọ́n ti fi sí ọrùn àwọn ẹrú, ó kó padà wá sí ilé. Gbogbo àwọn ẹrú tí wọ́n ń kó lọ yẹn, wọ́n dẹ̀ ní freedom wọn, wọ́n ní òmìnira. Ní ìgbà yẹn, eléyìí ni wọ́n máa ń pè ní chain ọrùn. Eléyìí ni wọ́n máa ń gbé sí wọn lọ́rùn báyìí. Eléyìí á wà ní ọrùn wọn fún wákàtí 18. Eléyìí máa fi ń wà ní ọrùn wọn wákàtí 18, 18 hours ni wọ́n máa fi ń gbé chain yìí sí ọrùn àwọn ẹrú. Tó bá ti gbé sí wọn lọ́rùn báyìí, wọ́n máa ti bí ipa pẹ̀lú key àgádágodo ni wọ́n máa fi tipa. Tó bá ti gbé eléyìí sí ọrùn ẹrú ọyọ kan, àwọn tó kù ń bì, wọ́n máa fi ọyọ kan sí ọrùn àwọn ẹrú tó kù. Wọ́n máa wà ní ojú kan títí wọ́n máa fi tò wọ́n lọ síbi tí wọ́n ń pè ní point of no return, òde àrèmábọ̀. Eléyìí ni wọ́n ń pè ní mouth lock. Kí ni wọ́n máa ń fi eléyìí ṣe? Wọ́n máa ń fi eléyìí fi dè ẹnu àwọn ẹrú pa. Wọ́n máa fi sí wọn lẹ́nu báyìí. Wọ́n yọ ètè wọn méjèèjì síta. Wọ́n dá òkè àti ìsàlẹ̀ lu. Wọ́n fi àgádágodo tí à ń pè ní kọ́kọ́rọ́, wọ́n máa fi ti ẹnu wọn pa. Kí ni ìdí tí wọ́n ṣe ń ti ẹnu àwọn ẹrú yẹn pa? Tí wọ́n bá ń ṣiṣẹ́ ní oko ìrèké, oko ọ̀gẹ̀dẹ̀, oko oríṣiríṣi, wọ́n á fẹ́ kí àwọn ẹrú yẹn kí wọ́n ní òmìnira sí àwọn nǹkan tí wọ́n ṣe ní oko. Wọ́n á fẹ́ kán jí oúnjẹ jẹ ní oko. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe máa ń de ẹnu wọn pa. Ìdí pàtàkì tán dẹ̀ tún ṣe máa ń de ẹnu wọn pa tún leléyìí. Wọ́n mọ̀ wípé tí àwọn bá tú wọ́n lẹ̀ tán bá ń bára wọn sọ̀rọ̀, wọ́n lè jùmọ̀ pọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe jàǹbá fún àwọn ọ̀gá wọn láti gba òmìnira.
wọ́n ti mọ̀ pé táwọn bá ti dé ẹnu wọn pa báyìí pẹ̀lú àgádágodo wọn ní òmìnira láti lè máa fi bára wọn sọ̀rọ̀. Eléyìí ni chain tí wọ́n máa fi ń de ọrùn àwọn ẹrú ọwọ́ wọn báyìí. Ọmọ kéékèèké ni wọ́n máa ń fi eléyìí fi de ọrùn ọwọ́ wọn méjì. Ìdí pàtàkì tó ṣe máa ń fi eléyìí fi de àwọn ọmọ yẹn ni wípé àwọn ẹrú míì wà tó jẹ́ pé wọ́n ti bí ọmọ sí oko. Náà tí àwọn òbí wọn bá ń ṣiṣẹ́ ní oko, àwọn ọmọ yẹn máa ń yọ wọ́n lẹ́nu. Wọ́n dẹ̀ fẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n yọ òbí wọn lẹ́nu. Tí wọ́n bá ti fi eléyìí fi de ọrùn ọwọ́ wọn, wọ́n máa wá kó wọn sí ọ̀tọ̀. Wọ́n lè kó wọn sí abẹ́ igi tí àwọn ìyá wọn bá ń ṣiṣẹ́. Tó bá ti tó bí ọwọ́ ìrọ̀lẹ́, wọ́n máa tú wọn lẹ̀ kí wọ́n lọ fún wọn ní ọyàn. Eléyìí ni wọ́n máa ń pè ní torture weapon. Wọ́n máa ń fi eléyìí, ẹrú tí ò bá gbọ́ràn sí àwọn ọ̀gá ẹ̀ lẹ́nu, wọ́n máa ń fi eléyìí fi punish wọn. Wọ́n máa ti ọwọ́ wọn bọ̀ báyìí. Ṣé rí pé ọwọ́ mi ò wọ inú ẹ̀ báyìí? Gbogbo egungun tó wà níbí báyìí tí wọ́n bá ti fọ́, ọwọ́ yẹn máa dẹ̀, á lè wọnú ẹ̀ dáadáa. Tó bá ti wá wọnú ẹ̀ tó ti dé ibi báyìí, wọ́n máa de eléyìí mọ́ igi. Ẹsẹ̀ wọn máa kúrò ní ilẹ̀, wọ́n máa mì lọ mì bọ̀ títí ẹ̀mí á fi jábọ́ ní ara wọn. Ní ìgbà tí wọ́n ń ṣe òwò ẹrú ní ilẹ̀ Áfíríkà ní ọjọ́ òun, àwọn ẹrú ò ní orúkọ ọ̀gá wọn ni wọ́n máa ń jẹ́. Eléyìí bó ṣe wà yìí sí, wọ́n máa ń fi sí inú iná. Tí ó bá ti gbóná dáadáa, wọ́n máa fi kọ orúkọ àwọn òyìnbó aláwọ̀ funfun tí ó ní wọ́n. Tó bá jẹ́ ọkùnrin, wọ́n fi kọ sí wọn ní igbá àyà. Wọ́n á dẹ̀ kọ ìlú tí wọ́n fẹ́ tà sí. Tó bá jẹ́ obìnrin, wọ́n máa fi kọ orúkọ àti ìlú tí wọ́n ń kó lọ. Wọ́n máa fi kọ sí wọn ní ẹ̀yìn. Kí ni ìdí pàtàkì tí wọ́n ṣe ń kọ orúkọ yẹn? Fún àmì ìdánimọ̀. Nítorí àwọn òyìnbó aláwọ̀ funfun tí ó ní wọ́n, tí wọ́n bá dé ilẹ̀ Áfíríkà, oníkálùkù á lè mọ ẹrú tí ó ṣe pàṣípàrọ̀ fún. Eléyìí ni wọ́n máa fi ń de ọrùn ẹsẹ̀ ẹrú méjì papọ̀ tí wọ́n ń pè ní ankle. Wọ́n ń pè eléyìí ní ankle shackle. Wọ́n máa ń fi sí ankle ẹrú àkọ́kọ́ báyìí. Ẹ̀gbẹ́ kejì yìí wọ́n fi de ankle ẹsẹ̀ ẹrú ẹlẹ́kejì. Wọ́n máa wá tìpa, wọ́n á fi padlock fi tìpa, wọ́n á fi kọ́kọ́rọ́ àgádágodo fi tìpa. Kí ni ìdí tí wọ́n ṣe ń de ẹsẹ̀ ẹrú méjì pọ̀? Fún wọn láti má bàa sá lọ tí wọ́n bá ń ṣiṣẹ́ ní oko. Ìdí pàtàkì tí wọ́n ṣe máa ń de àwọn méjì pọ̀ nìyẹn. Nítorí wípé tí wọ́n bá de àtàǹpàkò ẹsẹ̀ ẹrú méjì papọ̀, kò ní tètè rọrùn fún wọn láti sá lọ kúrò ní oko tí wọ́n bá fi wọ́n sí. Ní ìgbà yẹn ní ọ̀hún, àwa èèyàn dúdú ní ilẹ̀ Áfíríkà, a ní owó tí a máa ń ná tí a fi ń ṣe kátàkárà ní ayé àtijọ́. Owó ọ̀hún leléyìí, wọ́n ń pe owó yìí ní owó ẹyọ. Owó ẹyọ ni wọ́n ń pè. Ṣùgbọ́n gbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun dé, a fi àwọn kinní yìí fi hàn wọ́n. Wọ́n láwọn ò lè bá wa ṣe kátàkárà pẹ̀lú àwọn nǹkan báyìí. Ń pé kán jẹ́ ká ṣe ohun tí wọ́n ń pè ní trade by barter ni àwọn olóyìnbó pè ní ọjọ́ òun. Àwọn ló introduce ẹ̀ sí wa. Trade by barter yẹn, nígbà tí àwọn dé, wọ́n gbé ìgò shinap, tobacco, cigarette, nǹkan oríṣiríṣi, umbrella, matches, mirror ni wọ́n kó wá sí Áfíríkà. Tí ẹ bá wo eléyìí gẹ́gẹ́ bí àpèjúwe, eléyìí ni ìgò shinap. Ìgò ọtí ọyọ kan wọ́n fi ṣe pàṣípàrọ̀ ẹrú mẹ́wàá. Ẹrú mẹ́wàá ni wọ́n fi ìgò ọtí tí ó wà ní ọwọ́ mi ni wọ́n fi ṣe pàṣípàrọ̀ fún. Eléyìí tí ó wà ní bíbáyìí, wọ́n ń pè ní cannon gun. Cannon gun yìí ni bọ́ǹbù ayé àtijọ́ tí a máa fi ń bára wa jà ní Áfíríkà. Kí ni ìdí tí wọ́n ṣe fún wa láwọn eléyìí? Àwọn òyìnbó ló mú wá. Kékeré tí ẹ̀ ń wò yìí, wọ́n fi ṣe pàṣípàrọ̀ ẹrú 40. A tún ní ńlẹ̀ tí wọ́n fi ṣe pàṣípàrọ̀ ẹrú 100. Now, tí wọ́n bá ti fún wa léléyìí, wọ́n believe pé táwọn bá ti fún wa, a máa fi eléyìí máa fi wage war, máa fi bára wa jà ní Áfíríkà. A lè máa mú ara wa ní ẹrú, máa fi tà fún àwọn òyìnbó.
a tún láwọn nǹkan oríṣiríṣi bíi dígí, ìlẹ̀kẹ̀, sìgá, nǹkan oríṣiríṣi ni àwọn òyìnbó kó wá tí wọ́n fi ṣe pàṣípàrọ̀ láàrin àwa ènìyàn dúdú. Eléyìí ni wọ́n ń pè ní slave drinking water bowl, àmú omi tí àwọn ẹrú máa ń mu nínú ẹ̀ ní ayé ọjọ́ òun lẹ̀ ń wò yìí. Wọ́n máa pọnmi sí inú ẹ̀, omi yẹn á kún dé ẹnu bámbám. Tómi yẹn bá ti kún, wọ́n máa tú àwọn ẹrú bíi 40 ni wọ́n máa túlẹ̀ ní ẹ̀ǹkan náà. Tí wọ́n bá ti tú wọn lẹ̀, wọ́n máa tò yíká àmù tí ẹ̀ ń wò yìí. Wọ́n máa wá fi chain yẹn, wọ́n fi de ọwọ́ wọn sí ẹ̀yìn. Wọ́n máa wá gbé ẹnu lọlẹ̀, wọ́n máa mumi nínú àmù yìí. Wọ́n máa mumi yẹn bíi ajá. Tí omi yẹn bá dẹ̀ ti dé ilẹ̀, kò sí àǹfààní fún wọn ní ọjọ́ yẹn mọ́ nìyẹn. Nítorí wípé tí àwọn ẹrú yẹn bá ti tò yíká àmùtẹ́wò yìí, ẹrú tó bá ní agbára táwọn olóyìnbó ń pè ní survival of the fittest nìkan ni ó lè mu omi ní àsìkò náà. Ẹrú tí ò bá láǹfààní àti mu omi lásìkò yẹn, ó tún di ọjọ́ kejì kí ó tó mu omi. Nítorí wípé ẹ̀ǹkan ni àwọn ẹrú ń jẹun lójúmọ́, ẹ̀ǹkan ni wọ́n dẹ̀ ń fún wọn ní omi. Wọ́n dẹ̀ máa ń kó wọn lọ sí oko, lọ ṣiṣẹ́ ní oko ní ojoojúmọ́ fún wákàtí 18 ni wọ́n máa fi ń lọ ṣiṣẹ́ ní oko. Àwọn ohun tí ẹ ń wò níbí báyìí ni àwọn elédè wa ní èdè ìlú Àgbádárìgì níbi tí wọ́n ń pè ní ègùn. Òun ni wọ́n ń pè ní àjógan. Kí ni wọ́n ń fi àjógan yìí ṣe? Ìdílé tí ẹ ti lè rí àjógan yìí ni ìdílé àwọn olóyè ní ilẹ̀ Àgbádárìgì. Tí a bá ní nǹkan ṣe, bóyá tọ́mọ olóyè bá ń lọ sí ilé ọkọ, àbí tí ó fẹ́ lọ gbéyàwó wálé, àbí tí nǹkan ẹ̀yẹ oríṣiríṣi, ni wọ́n máa ń kó àjógan yìí bọ́ta. Àwọn wo ló máa ń fi kíní yìí fi ṣeré? Àwọn ìyàwó ìdílé àwọn olóyè ni wọ́n máa ń fi àwọn ohun tí ẹ̀ ń wò yìí, wọ́n máa fi dá àwọn èèyàn lára yá. Wọ́n máa lù fún wọn, wọ́n máa jó, inú wọn máa dùn. Ohun tí ẹ̀ ń wò ní ara ògiri yìí, ó túmọ̀ nǹkan méjì. Nítorí wípé ní ìgbà tí wọ́n ń ṣe òwò ẹrú, oríṣi kàtígórì ẹrú, ìpele oríṣi ẹrú méjì ni a ní. A ní àwọn kan tí wọ́n ń pè wọ́n ní domestic slave. Àwọn yẹn ni ó máa ń ṣiṣẹ́ ní inú ilé ọ̀gá wọn. A dẹ̀ ní àwọn kan tí wọ́n ń pè ní field or plantation slave. Àwọn yẹn ló máa ń ṣiṣẹ́ ní inú oko. Now, gbogbo àwọn ẹrú tó bá ń ṣiṣẹ́ ní inú ilé ọ̀gá, ṣé mọ̀ pé ọ̀gá níyàwó, ó dẹ̀ ní àwọn ọmọ. Ọ̀gá wo ni mò ń túmọ̀ sí? Àwọn ni àwọn òyìnbó aláwọ̀ funfun. Tí wọ́n bá ti dé inú ilé wọn, wọ́n believe pé tí àwọn bá ti lọ supervise, tí wọ́n ti lọ mọ́ ojútó àwọn ẹrú tó wà lóko, àwọn ènìyàn dúdú wọ́n lè lo power wọn kán fi kì àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn mọ́lẹ̀ ní inú ilé láti bá wọn ní àjọṣepọ̀. Nítorí yẹn, tí wọ́n ṣe fẹ́ kí wọ́n bá wọn lájọṣepọ̀ yẹn, wọ́n máa wá tẹ̀ wọ́n ní ọ̀dà. Wọ́n máa yọ nǹkan ọmọkùnrin wọn kúrò. Tí wọ́n bá ti yọ kúrò, oko wọn kò ní lè ṣe bíi ti èèyàn tí ó pé. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe tẹ eléyìí ní ọ̀dà. Bá ṣe máa ń tẹ àwọn ẹranko wa ní ọ̀dà nílé. Wọ́n ti tẹ lọ́dà, ó kúnlẹ̀, ó ń bẹ ọ̀gá ẹ̀ ń pé kí ni mo ṣe tí ẹ fi tẹ̀ mí ní ọ̀dà, ṣùgbọ́n ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́. Tẹ bá wo àwọn àwòrán tó wà níbí, àwòrán tó wà níbí báyìí pọ̀. Eléyìí, ẹ rí pé wọ́n kọ síbẹ̀ ń gbé dog catching a runaway slave. Àwọn ajá kan wà tó jẹ́ wípé wọ́n ti mọ ojú àwọn ọ̀gá. Ẹrú tí ó bá sá lọ ní oko, wọ́n máa ṣí àwọn ajá yẹn lẹ̀. Wọ́n máa lọ lé àwọn ẹrú yẹn, wọ́n máa lé wọn títí débi tí wọ́n máa ti rí wọn mú. Tí wọ́n bá dẹ̀ mú wọn, ọ̀nà méjì ni, is either kí wọ́n kó wọn padà or kí wọ́n yọ gògòróńgò wọn. Tẹ bá ti wo sinimá kan tí wọ́n ń pè ní The Root, Alex Haley ní ẹni tó direct fíìmù yẹn. Ẹ rí bí wọ́n ṣe ṣe oríṣiríṣi ní inú àwòrán ẹ̀. Ìyẹn ni wọ́n ń pè ní public auction. Àwọn èèyàn dúdú ni wọ́n kó sí ìta yẹn. Wọ́n ní kẹ́ wá rà wọ́n ní owó tí ó gara jù. Wọ́n ṣe kó wọn síta.
ẹ wo eléyìí wọ́n ń pè wọ́n ní plantation slave. Àwọn plantation slave yẹn ṣe ń rí bẹ́ẹ̀ yẹn pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ń jẹ ìrèké. Kí ni ìdí tán ṣe ń jẹ ìrèké? Ìdí tán ṣe ń jẹ ìrèké yẹn ni wípé ebi ń pa wọ́n dẹ̀ fẹ́ survive ní oko. Ṣé mọ̀ wípé mo sọ fún iṣuájú wípé ìdí pàtàkì tí wọ́n ṣe máa ń de ẹnu wọn pa ni láti má jí nǹkan jẹ ní oko. Ṣùgbọ́n àwọn mẹ́ta tẹ́rí tán ń jí nǹkan jẹ yẹn, ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo òyìnbó tó bá ra ẹrú ní orílẹ̀-èdè Áfíríkà ni ó máa ń de ẹnu ẹrú àwọn ẹrú ẹ̀ pa. Ìdí tí àwọn yẹn ṣe ń jẹ ìrèké nìyẹn. Eléyìí ni wọ́n ń pè ní Treaty of Abolishment of Slave Trade ní ilẹ̀ Badagry ní 1852. Àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n sign pẹ̀lú wa ní ilẹ̀ Badagry pé àwọn ò ṣe òwò ẹrú mọ́. Ọdún 1852 ni àwọn bìrìtìkó, àwọn òyìnbó aláwọ̀ funfun ni wọ́n ti ọwọ́ bọ̀wé. Ṣùgbọ́n nítorí ìmọ̀ ara ẹnìkan, àwa èèyàn dúdú, a sì ṣe kátàkárà ènìyàn dúdú fún àwọn òyìnbó títí di ọdún 1888. Ọdún 1888 ni bàbá tí wọ́n sin síbẹ̀ yẹn tí wọ́n ń pè ní Sumbu Mobi ni ó wò pé òwò yìí a ní láti fi òpin sí. Ló bá àwọn òyìnbó Pọ̀tugí, ó bá wọn jà, ó dẹ̀ free gbogbo àwọn ẹrú tó wà nínú ọkọ̀ náà. Eléyìí separation of families. Wọ́n kó gbogbo ìdílé kan ní ẹrú, wọ́n dẹ̀ tà wọ́n sí ìlú ọ̀tọ̀ọ̀tọ̀. Ìtorí ìdí pàtàkì tí wọ́n ṣe tà wọ́n sí ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé wọn ò fẹ́ kí wọ́n fojú kan ara wọn mọ́ títí ilé ayé á fi parẹ́. March to the coast, bí wọ́n ṣe máa ń tò wọ́n lọ síbi tí wọ́n ń pè ní point of no return, òun ni ẹ̀ ń wò yìí. Eléyìí ni inspectation. Kó tó di pé àwọn òyìnbó ra ẹrú ní ibi tí wọ́n ń kó ẹrú sí ní agbègbè Badagry bí tí wọ́n ń pè ní Brazilian Barracoon, wọ́n máa kó wọn sí ìta, wọ́n máa yẹ̀ wọ́n wò, wọ́n yẹ tí wọ́n wò ń gbé ṣé ẹrú yìí ǹjẹ́ tí ń bá rà tó bá dé ibi tá a mú lọ ṣé ó lè ṣiṣẹ́ ní oko. Wọ́n máa wò wọ́n, wọ́n máa wo ìlera wọn. Ẹrú tí ò bá ní ìlera, bóyá tó bá ń lọ tó bá kú lọ́nà, ṣe mọ̀ wípé ó ti jẹ́ shortage fún òyìnbó tí ó rà. Ìdí pàtàkì tí wọ́n ṣe máa ń yẹ̀ wọ́n wò kó tó di pé wọ́n rà wọ́n nìyẹn. Ìyẹn ni wọ́n ń pè ní ìpolongo ẹrú. Bá ṣe ń ṣe ìpolongo pé ẹ wá ra ẹrú to be sold and let, valuable gang of young negroes. Wọ́n ní kẹ́ wá ra ẹrú, à ń ta ẹrú. Bí wọ́n ṣe máa ń ṣe ìpolówó wọn nìyẹn. Ibi tí wọ́n ń pè ní slave market lélẹ́yìí. Slave market yẹn wà ní agbègbè Badagry níbí tí wọ́n dá ibẹ̀ sílẹ̀ ní ọdún 1502. Ibẹ̀ yẹn ni àwọn èèyàn dúdú tó ní tí wọ́n bù wáyà ní láàrin ìlú nígbà yẹn ni wọ́n máa lọ every 5 days. Ọjọ́ 5 ni wọ́n máa ń lọ sí ọjà yẹn. Wọ́n máa lọ ra ẹrú. Tí wọ́n bá ti rà wọ́n máa kó wọn wá sí ibi tí wọ́n ń pè ní Brazilian Barracoon ní inú yàrá kólóbó tí wọ́n máa kó wọn sí fún oṣù 3 kó tó di pé ọkọ̀ ojú omi tó máa kó wọn lọ sí àwọn ìlú bíi Brazil, West Indies, Jamaica, Australia, Barbados, America, Portugal. Ibi tí wọ́n ti máa wá ra wọ́n nìyẹn. Eléyìí ni point of no return. Wọ́n sọ ní ibẹ̀ yẹn pé journey to unknown destination. Ó túmọ̀ sí pé òde tá ń lọ yìí o, òde àrèmábọ̀ ni wọ́n ń pè ní journey to unknown destination. Nítorí wípé àwọn ẹrú tí wọ́n tiẹ̀ ń kó lọ pàápàá, ǹjẹ́ wọ́n mọ ibi tí wọ́n ń kó wọn lọ? Kò sí ẹrú tó mọ ibi tí wọ́n ń kó àwọn lọ. Wọ́n kàn ṣáà ń kó wọn lọ ni wọ́n ṣe pè ní journey to unknown destination. Ẹ ṣé tí ẹ wá sí ibi tí wọ́n ń pè ní Mobi Slave Relics Museum. Lẹ́ǹkan sí orúkọ ti tèmi kò yípadà, Adéṣọlá Shakirudeen Dàgbéyàn ni orúkọ mi. Ẹ ṣé o.